ìyá kọ́ ló láṣẹ ọmọ ni tó fi jẹ́ pa kékeré nínú nǹkan ẹni yóò ṣègbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà o. ìyá kọ́ ló láṣẹ ọmọ bàbá ọmọ ni tó fi jẹ́ pa kékeré nínú nǹkan ẹni yóò ṣègbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. Lákòókò ayé gbẹ̀gẹ́ tó ń pariwo. Lákòókò ayé gbẹ̀gẹ́ tó ń pariwo. Ṣàlẹ̀ ní ká máa pẹ́ ká padà lọ́nà ni. Ṣótó torí táwọn fi pé tọ́lọ́run bá wò. Ìyàwó afá àṣọgbàgbé ohun tọ́lọ́run sọ ni. Àlá iná ni a ò lè yá máa. Lákàn fún ni alẹ́ ìrùpàlà òun yá sànù. Àwọn tí wọ́n jẹ́ tèmi aláwùsá ti ìbẹ̀rù ò sí fún wọn kọ́ má ṣe páyà o. Ìbẹ̀rù ò sí fún wọn kọ́ má ṣe páyà o. Wàyí náà júdà náà làwọn múlẹ̀ gálíbù. Yóò ṣe gbéyàwó pẹ́dọ́pẹ́dọ́ rárá. Òkè ọ̀gẹ̀dẹ̀ ìpinnu mi ò lè yí padà o. ìyá kọ́ ló láṣẹ ọmọ bàbá ọmọ ni Wàláhì bàbá tó fi ọmọ jẹ́ pa ni. kékeré. ẹ káàsán, ẹ kú àtàárọ̀, àdúrà yẹn gbà tèmi náà gbà. tó bá wà nídúró jókòó, tó bá wà níjókòó listing, tó bá wà nínú mọ́tò jẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jí ó gbọ́. ọkọ pé ìyàwó, ìyàwó pé ọkọ, ọ̀rẹ́ ẹ pera yín ẹ jọ gbọ́ ètò yìí. kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí? ewu tí ń bẹ níbi Valentine. Valentine, àyájọ́ olólùfẹ́. ṣé mọ̀ pọ́lá ni ení èèwọ̀ ara tí ń bẹ fún kálukú tó sì ń fa àkóbá ayérayé sínú ìṣẹ̀dá ènìyàn. àwọn ohun tá a fẹ́ sọ̀rọ̀ bá lórí ẹ̀ nìyẹn. máa bá mi ká lọ. yóò ṣègbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. Ládé kò dá ọ̀làdá pé kankan kò dá náà ni. Kò dá ọ̀làdá pé kankan kò dá náà ni. Sọmọ táwọn ṣẹ̀gbọ́n orí ẹ̀ka tó súnmọ́. Ìdájọ́ inú ẹ̀sìn ṣìnà náà ni o. Rántí pọ́gọ́rùn búlálà ní sẹ́rí àwọn. Nínú Súrátù Núrù ìwé Ọlọ́run ọba. Wàhálà mùsùlùmí ráfà tó ń fi ìdí. Tá ò gbọ́dọ̀ ṣàánú wọn tó bá ń jẹba wọn. Wàlíyá sí àdùn wàlíyá sí àdùn káwọn èèyàn sì jẹ́rìí sí. Àsábà ọmọ tó ìfà tó mi náà mùsùlùmí. Ìyà tí wọn ó jẹ kó gbọ́dọ̀ jẹ ìyàbò ń kẹ́lẹ́. ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ, ọba mùsùlùmí wí, ọba kìrìsìtẹ́nì wí, kódà abọgibọ̀pẹ̀ kò sẹ́ni tí ọba wí. ọ̀rọ̀ gbésí ayé là ń bára wa sọ. Àti wọn ń jẹ ò gbọ́dọ̀ jẹ ìyàbò ń kẹ́lẹ́. Ayé bàjẹ́ àòrẹ́jọ dáfoníṣìnà mọ́. Ọba sọ̀rọ̀ máa yẹ ò ní dáṣẹ́rí àfún wọn ni. Ṣọ́ba ẹ sọ̀rọ̀ máa yẹ ò ní dáṣẹ́rí àfún wọn ni. Ó fẹ́ dáràn ṣìnà, èmi ò ní gbà yẹn. Yóò ṣègbéyàwó, gbogbo nǹkan lè yí padà. Yóò ṣègbéyàwó, gbogbo nǹkan lè yí padà. Báyìí ni mo ṣe nǹkan mi kò lè yí padà. ìyá kọ́ ló láṣẹ ọmọ bàbá. ìwọ ìyá tó fẹ́ kọ́mọ rẹ̀ ó jẹ́ èèyàn láyé, ìwọ bàbá tó fẹ́ kọ́mọ rẹ̀ ó lálùyọ, tẹ́tí kọ́ wá gbọ́. ìwọ ọmọ náà tó rówó ra dátà tó ń wò mí, bó o ló ṣe lè ṣàṣeyọrí, bó o ló ṣe lálùyọ tọwọ́ ọ̀tá òfin ní tọ̀ tó òfin ní fògo rẹ tẹ́rẹ́ kọ́ máa gbọ́ tòun. ọmọ ní Ìyá kọ́ ló tó fi láṣẹ jẹ́ pa kékeré nínú nǹkan ẹni Ébà. yóò ṣègbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. Ọmọ tó yẹ kátàrà ẹ̀ lánú ọlọ́run. Kádúpẹ́ pé àìlè àpẹ̀kọ́ tá a kọ̀. Ọmọ mi tuntun ra ẹ̀bí níbi ojú odò. Ó jẹ́ kí balẹ̀ òun fún un lójú kan. Orí ó fẹ́ lálùyọ láyé, ó ti gbààwẹ̀, ó ti ṣàdúà, àìmọye sàárà ló ti ṣe. bó o lo ṣe fẹ́ bọ́ kó o lọ́wọ́ kánà kan tó ká tó rí mi? bó o lọmọ rẹ ò ṣe ní í ṣe ọkọ fẹ́? bó o lo ò ṣe ní í ṣe aya fẹ́? tẹ́tí kọ́ wá gbọ́. tó o ní fi ògo rẹ tọrẹ fún ẹlòmíì, táyé ò ní bu yẹ̀pẹ̀ sínú ògo rẹ. tó o bá gbétò yìí ọ̀rẹ́ kọ ọbẹ̀ kọ, ó sì mọ̀ yìí pé lóòótọ́ láyé ń bẹ o,
èèyàn wà, ẹ̀yin láyé, èmi láyé, ẹ máa bá mi ká lọ. Hallelujah. Hello. Wàlékùm salam, ẹ káàsán o, ẹ lẹ́sà o, ibo lẹ ti ń pè o? Àgbára, ọ̀rọ̀ ẹ̀sà ẹ káàsán o. Kí lẹ wí sà? Ok. Látàná la ti báwọn èèyàn wò ó. Àtàná ni ìyá tún dijọ́ mi. Àfi tẹ́ ẹ bá wo privacy ló kù. Ẹni tó bá fẹ́ wo tiẹ̀ ní privacy, WhatsApp nìyẹn, ṣùgbọ́n yóò sanwó. WhatsApp yẹn ìyẹn máa ń kún ju public lọ. Ti WhatsApp yẹn ìyẹn máa ń kún ju ti public lọ. Ìyẹn public ní lánàá. A lè sọ gbogbo ẹ̀ tán tìtàná yẹn tá a báwọn èèyàn wo ìràwọ̀ wọn lọ́fẹ̀ẹ́. Ṣé gbọ́? 2,000 naira ni. 2,000 naira ni sà. Tẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yín yékéyé, kódà ẹ tún láǹfààní àti béèrè. Nọ́mbà tí ẹ máa lò sí, ẹ mú báyìí rò kẹ́kọ̀ọ́. 080 3298 3298 two nọ́mbà náà ni. 3298 3298 080. Yeah. Kò jù bẹ́ẹ̀ lọ 080 3298 3298 orí ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ má pè síbẹ̀ lọ́wọ́ yìí o, mò ń ṣe program lọ́wọ́ ń bẹ̀ báyìí. Ọlọ́run yóò gbàdúrà yẹn. Ẹ ra àánú gbà. Yes sir. Ìwọ ìyá, bóò lọmọ rẹ ò ṣe ní bọ́ sọ́wọ́? Bóò làwọn ọmọ rẹ ò ṣe làlùyọ? Bóò ni wọn ò ṣe ní ṣerú ẹgbẹ́ wọn? Àdúrà tó ń gbà lórí wọn, bóò ló ṣe fẹ́ kó ṣiṣẹ́ fún ẹ lọ́jọ́ iwájú? Tó o bá gbọ́ ètò yìí yóò wúlò fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ bí tó ti ṣubú o. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kọ́ ọmọ òun ọ̀gá, ọmọ kọ́ṣẹ́, ó kàwé, ó gba scholarship jáde lóòótọ́, ṣùgbọ́n ọmọ yìí ojú kan náà ló wà. Tàì lówó kọ̀, kò rí dùnnú lé ọkọ, kò rí bùjókòó gidi. Ẹlòmíì tún ní bùjókòó tán, wàhálà ń dé bá ń bẹ̀. Bóò ló ṣe bọ́ ń bẹ̀, mo la fẹ́ sọ fúnra wa yìí. Hello. Hello, ẹ káàsán o. Ẹ ra màá o. Jọ́kọ̀ pẹ̀lú o, ta lẹni tó ń bá mi sọ̀rọ̀, ibo lẹ ti ń pè? Ibo lẹ ti ń pè mí? Ok. Ṣé ibẹ̀ lẹ ti rí nọ́mbà yìí? Ibẹ̀ lẹ ti rí nọ́mbà tẹ pè sí yìí? Lórí ètò pẹ́ni tó bá fẹ́ wòràwọ̀ rẹ̀, lánàá nìyẹn, ìyẹn ti lọ, ó tún dijọ́ mi. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni kì í ṣe gbogbo ìgbà. Tẹ bá yà fẹ́ privacy ló kù. Látàná ni. Ẹ wo déètì tó wà ńbẹ̀. Ẹ wo déètì tó wà ńbẹ̀ látàná ni. Ó tún dijọ́ mi, kò bọ́fẹ́ dé. Akàn ń jẹ́ káwọn èèyàn máa mọ̀ kó wọ́n máa mọ̀ pàtàkì inú gúrùpù tí wọ́n máa rò pé bóyá wọ́n fẹ́ máa fi dọ́bù díìlì àwọn, àbí pé bóyá wọ́n ń dọ́gbọ́n fẹ́ máa gbowó lọ́wọ́ àwọn. Ohun tí èèyàn bá gbọ́ ńbẹ̀ confam ni. Kò dìgbà bá tó rí yàn ká tó dá lóhùn. So bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀rọ̀ live program ní gbogbo yàn lọ. Kò ẹ má jẹ́ ó dùn yẹn, lè wo ní privacy. Tẹ bá fẹ́ wò ní WhatsApp àyè wà. Tẹ bá fẹ́ gbọ́ ní WhatsApp ẹ lè gbọ́, ṣùgbọ́n kò bọ́fẹ́ dé. Ìyẹn ò bọ́fẹ́ dé, ìyẹn èé sọ̀fẹ́. 2,000 naira ni. Ìyẹn máa kún ju public lọ. 2,000 naira ni. Kódà bọ́jọ́ mo òjọ́ 2,000 ni. So bó ṣe jẹ́ nìyẹn. Ilẹ̀ máa gbọ́ ní WhatsApp. Kódà bẹ́ẹ̀ fẹ́ wò mí tí n bá ń sọ fún yín ní WhatsApp, kò séyìí tí ò rọrùn. Màá dá yín lóhùn ní WhatsApp. Ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ yín clearly. So bó ṣe jẹ́ nù. Wàá pàdé mi nínú igbó òsì ń bẹ̀. Face to face ni. Bó ṣe jẹ́ nù. Mẹ́wúrẹ́ wa má gbọ̀ wá òsì sí ń bẹ̀. Kí ló wí? Èyí yòówù tó bá wù yín. Bọ̀tẹ́ bá ṣé nọ́mbà Zen lẹ fẹ́ kí n fún yín? Ṣé nọ́mbà àti Zen lẹ fẹ́ kí n fún yín? Ẹgbà MTN 080 32 98 32
98 again. Ọ̀yà pé kí n gbọ́ 080 3298 again. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ má yẹ ti pè báyìí o, ẹ má ti pè báyìí, mo ń ṣe program o. Mo ń ṣe program lọ́wọ́, ẹ má ti pè báyìí. Tẹ bá fẹ́ pè ẹjọ́ tó bí àwọn aago 6 ọ̀la àgbàdo. Yes ma, yes ma. Gbọ́ mi, ẹ̀rín apá mi títí òun ti gbọ́n para òun ti pẹ́ wọ́n ṣe ń sọ ní bí wọ́n ṣe ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ló ti wẹ̀ ló ti mọ̀ ṣùgbọ́n fúnra ẹ̀ ló tún kiri ẹ̀ bọnú epo fúnra ẹ̀ lòmíì ó ti wẹ̀ ó ti mọ́ ó ti kiri ẹ̀ bọnú ọ́ìlì padà gbàtọ̀ ọ̀bá dá ìwọ ara rẹ̀ mọ̀ ọ̀la ní Valentine àyájọ́ olólùfẹ́ ewu tí ń bẹ ń bí a sọ fún wa àti irú ìṣẹ̀dá àwọn èèyàn tí ń bẹ nú ayé àwọn ènìyàn ní kọ́kọ́lá ń gbé nú ayé o àwọn àlìjọ̀nù ẹ̀gbọ́n wa ni wọ́n jù wá lọ abá wọn láyé ni wọ́n sì pọ̀ jù wá lọ à ń jọ ń gbénú ilé ni àtàlìjọ̀nù àti èèyàn à ń jọ ń gbénú ilé ni bóò ló ṣe bọ́ lọ́wọ́ ogun èṣù bóò lè sùn òṣè ní jẹrí rẹ bóò láyé òṣè ní tẹ ògo rẹ rì bóò ni wọn òṣè nílò ògo ọmọ rẹ ẹ máa bá mi ká lọ. ilé yìí jẹ́ pé fàjẹ́ lọ́mọ wa ọ̀rọ̀ àná bí mo ọmọ wa mi náà ó lẹ́ni tó tó obìnrin tí ò ṣe ṣìnà ó lẹ́ni tó tó obìnrin tí ò ṣe ṣìnà tó fi délé ọkọ tọkọ rẹ̀ sí bá ìyá pẹ̀lú bàbá yẹn bìbí rẹ̀ ṣá wọ́n máa wà ní jọ́nà àfi tán bá jẹ gbèsè o ṣé lèyí náà ó tó òní kó ṣe ṣìnà jẹ́ ká tara ọmọ wa lálùjọ́ náà ni yóò ṣe ìgbéyàwó Aisha yóò ṣe ìgbéyàwó Abíọ́lá yóò ṣe ìgbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi kò ní yí padà láéláé. Ìyá Bọ́lá láṣẹ ọmọ bàbá ọmọ ni tó fi jẹ́ pàtì kéré nínú ìfẹ́ ni tó ṣe ìgbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. Ọmọ tó yẹ ká ta ẹ̀ ládùn wọn lọ́wọ́ bá ká dúpẹ́ pé Aisha kẹ̀kọ́ tá a kọ́ ọmọ mi tuntun rẹ̀ bí lójú odò ó jẹ́ kí balẹ̀ wọn ó kú lójú kan oríire lè yí jẹ́ pé fàyè lọ́mọ wa ọ̀rọ̀ ànábì mu ọmọ mi náà ó lè ní tó tó obìnrin tí ò ṣe ṣìnà o ó fi délé ọkọ tí ọkọ ẹ̀ sì bá ìyá pẹ̀lú bàbá yẹn kékeré sá wọ́n máa wà lójọ́nù àfi kán bá jẹ gbèsè o ṣé lẹ́yìn náà ó tó òní kó ṣe ṣìnà jẹ́ ká tara wọn mọ àwa lójọ́nù ni yóò ṣe gbé gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi kò ní yí padà láéláé. Ìyá Bọ́lá láṣẹ ọmọ bàbá ọmọ ni tó fi jẹ́ pàtì kéré nínú ìfẹ́ ni tó ṣe ìgbéyàwó gbogbo nǹkan lè yí padà báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. ẹ kú ìjókòó torí pé owó lè fi ra dátà ká dáa dúró bẹ́ẹ̀ ká wá wọnú ètò lọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ọ̀rọ̀ yìí bá ọkùnrin wí ó bá obìnrin wí ó bá baálé ilé wí ó bá ìyàwó ilé wí ògo ju góòdì lọ ògo ẹ̀dá òun nìràwọ̀ ẹ̀dá kódà kéèyàn rẹwà lásán kógo rẹ̀ kó ti di gbàǹjo ọ̀pọ̀lọpọ̀ ló sì ti sọ ògo rẹ̀ di gbàǹjo àǹtí kìí ṣe pé ìrẹwà ṣùgbọ́n ògo yín ti di gbàǹjo bọ̀dá kìí ṣe pé ìrẹwà ṣùgbọ́n ògo yín ti di gbàǹjo lọ́nà wo ó sọ òṣè yín àjẹ́ òṣìṣẹ́ yín ẹ̀yin lẹ fọwọ́ ara yín ṣera yín màámi kí ló dé tẹ̀ ń fògo àwọn ọmọ yín tọrẹ lọ́nà wo òun la fẹ́ kà yìí ìbálé nílẹ̀ Yorùbá wọ́n ń pe kíní kan ní ìbálé à ń pè ní fẹ́jì lédè òyìnbó tíárọ̀bà tíárọ̀bà pé nǹkan tó tutù yanranyanran tẹ́nìkan ò tí ì já ní ilẹ̀ Yorùbá nínú àkọsẹ̀jayé ọmọ mi
ẹ máa ń wà fún yín pé ẹni tó bá gba ìbálé rẹ̀ òun ló gbọ́dọ̀ fẹ́, ṣùgbọ́n rò rí bẹ́ẹ̀ mọ́ lónìí. Kódà ọmọ míì ó gba ìbálé rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́kọ tó ṣèyàwó, ó ní sàárà tí wọ́n gbọ́dọ̀ ṣe fún síwájú kó tó gba ìbálé rẹ̀, ó ní sàárà tí wọ́n gbọ́dọ̀ ṣe fún. Mo sọ ọ̀rọ̀ kan fún wa níbi prógráàmù kan tí mo ṣe nípa ẹ̀jẹ̀ ìbímọ. Oríṣiríṣi ẹ̀jẹ̀ ló wà. Mo sọ pé ẹ̀jẹ̀ ara ọmọ dúkìá ọmọ ni. Ẹ̀jẹ̀ tó bá àyàn wáyé níjọ́ tí wọ́n kọ́kọ́ bí ó ní mínì, ó ní í ṣe pẹ̀lú ọmọ. Omi tí wọ́n kọ́kọ́ fi wé ọmọ níjọ́ tá a bí ó ní í ṣe pẹ̀lú ọmọ. Ẹ ti sùn. Placenta tó bá ọmọ wáyé dúkìá ọmọ ni, ó ní òun ṣe pẹ̀lú ọmọ. Irun orí ọmọ tó kọ́kọ́ wáyé ó ní òun ṣe pẹ̀lú ọmọ. Ẹ gbọ́ mi, àtẹnitọ́ wé ọmọ yẹn ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbésí ayé ọmọ yẹn. Mọ́mì wa, mo sọ̀rọ̀ tó pọ̀ lórí ọmọ kékeré, ọmọ ìkókó tá a ṣẹ̀ṣẹ̀ bí. Ẹni tẹ́ ẹ bá trust ẹ má jẹ́ ọba yín wé ọmọ yín. Láti kékeré láyé ti fi àmì ìkórìíra sí ọmọ mi lára. Ọ̀pọ̀lọpọ̀ ń bí ọmọ. Ìwọ ìyá tó níwò lè wọ ọmọ rẹ tó nítorí pé ó ti kéré ju òpònú ìyá. Ṣùgbọ́n tó bá gbá tọ́kì mú lóde, òórùn òkè ni. Tọ́wọ́ ẹ̀ bá ba tọ́kì, ó ní pé tọ́kì kéré, ó máa bù ú sẹ́nu ni, òpònú. Gbìyànjú kọ́ bá ṣe wé ọmọ. A gbọ́dọ̀ máa wé ọmọ òkókó ká máa ṣítọ́. A gbọ́dọ̀ máa wé ọmọ òkókó ká máa lé òórùn sí mú, ká máa sọ pé kápá ń pàṣí fún òórùn látara ọmọ yìí. Èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. Tí wọ́n máa ń ṣe báyìí fún ọmọ ìkókó, àmì ìkórìíra ni. Bí gbogbo èèyàn ó ti máa ṣe fún nìyẹn. Tọmọ yìí bá dàgbà, ó léwu. Tó yẹ pé bí wọ́n bá ń lé imú pé òórùn rùn, àbí pé bóyá ọmọ yìí dọ̀tí, tí wọ́n wá ń tutọ́, tí wọ́n ń tú sínú omi ìwé ọmọ yìí, ó léwu. A máa fa àmì ìkórìíra fọ́mọ. Mo á sọ̀rọ̀ débi pé aṣọ ẹ̀jẹ̀ tí obìnrin bí ọmọ sí, pé ta ló bá ẹ fọ̀? Ṣẹ́ni tó trust lẹ́ni tó bá ẹ fọ̀? Nígbà wọn á fọ mi ẹ̀jẹ̀ yìí sí níbo ni wọ́n dà á sí? Gbogbo ẹ̀ làwọn ẹni ibi máa lò láti fi gba ògo lára ọmọ. Débi pé tẹ bá wẹ ọmọ yìí tó tẹ gbé sínú ilé, ẹ má máa gbà káwọn èèyàn máa bá yín fọwọ́ kan ọmọ lórí. Ìyá ọmọ, ìwọ kọ́ ni wọ́n wá kí o, ògo ọmọ rẹ ni wọ́n wá gbà. Bàbá tún fúlù ẹ kú ewu. Bàbá rẹ lọ́jọ́ oríwájú ẹ̀, òòró rí ẹ̀, irun orí ẹ̀ kọ́ yìí. Ìyá tí wọ́n bá ti fọwọ́ ra ọmọ rẹ lórí, wọ́n gbògbó ẹ̀ lọ́nu. Ọkàn ń gbé tá àwọn àkáàkiri ni wọ́n ti yọ àlùbáríkà abẹ kú mẹ́. Àbíwọ̀ ìyá torí pé ọ fẹ́ wéré Yorùbá, àbí pé mo fẹ́ wo sísìn fíìmù, àbọ̀ mo fẹ́ wo sí wọ́ọ̀dù. Ẹ bá mi pé àǹtí ìdílẹ̀kẹ́ bá ń pè wọ́n wá, ọgbọ́mọ sí lẹ́yìn, wọ́n ti bí ìgbọ́mọ lọ ọjọ́ ta. Ìyá tún kó mọ́mì sọ́mọ yín ò ní kà kò ní kè bí àbá ti rí n kò ní kè kó sá máa sùn lọ ní tiẹ̀. Ẹ gbọ́mọ lọ ọjọ́ ta, ẹ gbé lọ Kétu, ẹ ké lọ Mùṣín, ọwọ́ àdìrọ̀ ló gbé dé. Ọmọ yín ò ké lóòótọ́ o, ẹ wo iye èèyàn tó ti fọwọ́ ra ọmọ yìí lára. Ọwọ́ àṣetán ọmọ rẹ̀ dàgbà ọ̀rẹ́ wà lóòótọ́, ọmọ òrógùn. Ọmọ wa sọ́dọ̀ ní káàkiri ọ̀nà kanu. Ọmọ yìí wá ẹ̀rẹ́, ọmọ yìí wá dàgbà, ọkà gbogbo òwe tẹ ní ọkà. Ọmọ yìí kàwé, ó ní páálí tó ṣe yanranyanran lọ́wọ́. Ọmọ yìí rẹwà, ọwọ́ àdìjọ Valentine, ọmọ yìí jáde mà, ẹ̀dẹ̀ ń wòran. Kí ni jẹ́ Valentine? Ọ̀rọ̀ gbésí ayé ọmọ là ń sọ. Èèwọ̀ ni tọmọ yín ọba tí ì tásìkò, tẹni tí ìṣẹ̀dá rẹ̀ ọba bá ìṣẹ̀dá ọmọ yìí mu, tó bá gorí ọmọ yìí, tó gbàbá lé ọmọ yìí, ó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ yìí o. Ìyẹn máa fa ewu sínú ayé ẹlòmíì. Débi pé tó bá padà yá, wọ́n ní wọ́n máa wá ẹni tó gbàbá lé rẹ̀ káàkiri. Bọ́ ọba mọ̀ ni mo sọ fún ọ lónìí. Ìyá ọmọ yìí ti ń lọ kílọ̀bù, tó yẹ pé ibi ìbálẹ̀ wọ́n gbé ń ṣe fáwọn káàkiri. Wọ́n lọ fọmọ yín ní nǹkan tí ó yẹ kó mu. Wọ́n gba làákàyè rẹ̀, wọ́n gba ìbálẹ̀ rẹ̀ lọ, wọ́n lọ lò ó. Tó bá wá yẹ ẹ lọmọ yín kò rógo rẹ̀ lò. Ẹ̀yin lẹ sì wọ mọ́ràn tọmọ fi rìn lọ tó fi bọ́ ọwọ́ lọ́wọ́. Gbogbo ẹ̀yin ìyá mi tẹ̀ ń wò mí, ẹ̀ ní bọ́ ọwọ́ lọ́wọ́ o. Bọ̀dá àáfàá ẹ̀yin ní ń pè.
àáfàá ẹ̀yin ní ń pè gbogbo ọlọ́mọ kíkì mọ́lẹ̀ ni gbogbo aya aláya kíkì mọ́lẹ̀ ni ọ̀dọ̀wọ́ yín ọ̀dọ̀wọ́ yín gbogbo èèyàn kọ́ là á fi gòkè rẹ̀ ìgòkè àgbéga ọ̀tọ̀ ọmọ oníbúrẹ́dì ọ̀la ọmọ oníṣẹ̀mó obojẹ ọmọ ọlọ́run àmà 12 òkú mọ́lẹ̀ ọmọ oní recharge card ọ̀fọ̀ lẹ́nu bá lọ rẹ̀ bá lọ àbọ̀ ń bọ̀ jẹun fún yín ní ìrírí kékeré yìí arákùnrin kan bẹ ọrẹwà ó sì ní owó lọ́wọ́ ń bọ̀ ọrẹwà tó lówó lọ́wọ́ kò sí ọmọ náà tí ọkọ nùdà yóò wo mọ́lẹ̀ ni ìyàwó kan ọba kan nù ilé rẹ̀ ó wá pàdé ọmọbìnrin arẹwà kan ọmọ yẹn kówó ẹ̀gbẹ́ ilé rẹ̀ ni ó dágbálé ọmọ yẹn ń dágbé ni ó ń dágbé ni tó arákùnrin yẹn bá rí ó ní òun mà láìkì rẹ̀ ó ní bọ̀dọ̀ ẹ má láìkì yẹn ṣàjà máa kíra wa báyìí kí ló dé ọkọ ẹ̀ ń kọ́ ọlọ́kọ òun wà lábúrọ́dù oríṣiríṣi èèyàn sì ń wá wá ní tòótọ́ ẹ̀yin kọ́ yìí tó bá ti ń bá ọmọdé yìí sọ̀rọ̀ ọmọ yìí máa ń ní táìmù fún yọ ọgbọ gbogbo ohun tó bá fẹ́ wí ọgbọ́ ó ní bọ̀dá ìfẹ́ kẹ́ ẹ fẹ́ mi ìfẹ́ kẹ́ ẹ fẹ́ mi ẹ má jẹ́ afẹ́ra wa tẹ́rí àríkẹ́ àríyọ̀ tá à jọ ń ṣe yìí òun lòun láìkì ó ní rẹ́spẹ́ẹ̀tì gbogbo wa tá a ní lóní ó wà humble respect everything ọkùnrin yóò gbọ́ olóhùn ọ̀fẹ́ sẹ́ẹ̀sùn etí yín mélòó ẹ sì wà ń bẹ̀ ẹ̀ ń gbọ́ mi ẹ máa tẹ̀lé mi ká lọ. ìbálẹ̀ tó ṣe wípé nígbà táyé dá ẹni tọkọ bá bá lé tán bàbá lẹ o wọ́n tún máa pé kò ránṣẹ́ sẹ́bíyàwó ni yàtọ̀ sí balẹ̀ ìyí ọjọ́ ìgbéyàwó tọmọ wá bí ẹni ìbẹ̀ òbí ló lẹ̀ kí ló dùn tó kì í jòkó lọ́jọ́ ìyàwó yẹn kí wọn náà kẹ̀kẹ́ lè gbàdọ̀ balẹ̀ o kémi náà gbaṣọ pẹran lórí àìsà o kò ní wù mí torí pé mo ṣe lórí ẹ̀ kò ní wù mí torí pé mo ṣe lórí ẹ̀ ọjọ́ kan nínú obìnrin lójú láyé ìjọba bá gbé níyàwó tó rẹlẹ̀ ọkọ ni ṣèbí wọn lọ́jọ́ ìdùnnú mo ṣàṣe fún ẹ màmá ṣèbí wọn lọ́jọ́ ìdùnnú mo ṣàṣe fún ẹ mi ò ṣàfoyún fẹ́ kí n tó ṣètò mi àwọn tó bí wọn ṣe fún wọn wọ́n ṣe fọ́mọ àwọn tó bí wọn ṣe fún wọn wọ́n ṣe fọ́mọ kúrò ní erémọdé ṣọ́ra ìṣá o tó ṣe gbéyàwó gbogbo nǹkan lè yí padà o báyìí ni mo ṣe nǹkan mi kò lè yí padà o. ìyá kọ́lọ́ láṣẹ ọmọ bàbá ọmọ ni lóbi jẹ́ pàtì kéré nínú ìgbà ẹni tó ṣe gbéyàwó gbogbo nǹkan lè yí padà o báyìí ni mo ṣe nǹkan mi ò lè yí padà. ẹ kú ìjókòó àdúrà yẹn gbà ẹ ń ra àánú gbà ọmọbìnrin yìí sọ fún arákùnrin yìí pé ọmọ fẹ́hùn ó lóun ọ̀fẹ́ ní gbogbo ọ̀nà tó bá gbà lòun ó fi gbà fẹ́ mi à òun dẹ̀ nífẹ̀ẹ́ yín lòun fi ń sọ bẹ́ẹ̀ kọ́ gbà etí ẹ di ọ̀rọ̀ ọmọ tó pupa fò ó ní gbogbo ẹ̀ pé bẹ́ẹ̀ gbogbo ohun tọkùnrin tí fi gbàgbé làákàyè rẹ̀ sọ́wọ́ obìnrin gbogbo ẹ̀ lọmọbìnrin yìí ní tó ẹ̀yin kọ́ yìí ọmọbìnrin ní mo gbà fún ọ wá bí ní kwẹ́sàn mélòó kan ó ní ẹ̀ ló sà ṣe ẹ̀ ní sẹ̀mí ó lóun ò ní ṣe ọ́ ẹ̀ ní sẹ̀mí ó lóun ò ní ṣe ọ́ ọlẹ́sẹ̀ ń ó ní ẹ sọ fún mi pé ẹ tọ́jú mi ó lóun ọ̀ tọ́jú ẹ o ṣùgbọ́n o òun ọgbà kẹbí yín kan kọ́ máa dà yín láàmú lẹ́yìn ohun tó ń bá sọ fún yín o ó ní ò sí wàhálà ò sí wàhálà gbogbo ohun tó bá ti sọ ẹni tó bá ti fẹ́ rí òun gbà fún ọ ó ní ẹrù ó wí fún ó béèrè lọ́wọ́ ẹ̀ etí ọmọkùnrin yìí di ọfàgídí fẹ́ ṣé àwọn apákùnrin yìí rí ṣe tẹ́lẹ̀ owó yẹn wá bùn sí inú ẹ̀ wá ń dùn mọ́tò bẹ̀m̀bẹ̀bẹ̀m̀bẹ̀ ilé jàǹràǹjàǹràǹ promotion tó kún iṣẹ́ rẹ̀ ọpẹ́ àwọn ẹbí bá ń dé bọ̀dá owó sùkú ọmọ yín owó kìíní kan kan hello ẹ máa lọ gbogbo ẹbí nílé
àti jẹ́ má láwọn ẹbí mi ìjà bẹ̀rẹ̀. ohun tí wàá ṣẹlẹ̀ ni pé tọkọ bá ti bá a jà pẹ́rẹ́ bí kọ́kọ́ lọ bí iṣẹ́ kí mọ́tò ọ̀la ásídẹ́ǹtì, bí kọ́kọ́ lọ bí iṣẹ́ kó fi mọ́tò gbáàyàn, àwọn nǹkan àbàmì ńláńláńlá ni wọ́n ń ṣẹlẹ̀. kí wàá lélẹ́yìí, kí wàá lélẹ́yìí. ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ ńjọ́ kan, ọkọ lóun fẹ́ lọ wò ó ní ìyá rẹ̀ wò, ṣé báwa ti jọ sọ láti lẹ̀, rárá o lè fòun lẹ̀ o, ọ̀dà ajá àwọn ọjọ́ lòun ọ̀lọ́, òun ọ̀lọ́. ọ̀rọ̀ ti gbọ́n mi sí omi òtó, ọkọ bá gba létí gbàá, ọkọ bá fagídí lọ ọ̀dọ̀ yẹ́ ẹ̀. ìgbà ọkọ ń padà bọ̀, mọ́tò ọkọ tọ́ḿbù, mọ́tò yẹn tún gbóná, ṣùgbọ́n lọ́hùn yọ ọkọ. ọ̀kan nínú ilé rẹ̀ ó jó, kí ni mo wí fún yín, ọ̀kan nínú ilé rẹ̀ ó jó. ń bọ̀ jẹ́ pé alákọ̀wé ni àwọn ẹ̀kọ́ làákàyè, ọ̀pọ̀lọpọ̀ alákọ̀wé làákàyè wọn bí fóònù ní wá, gbogbo nǹkan kọ́ ló inú gọ́gù, ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ ò sí nínú gọ́gù. ẹjọ́ ẹni tí ń pè ẹsẹ̀ sùúrù, ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ sẹ́ kò sí nínú gọ́gù, ọwọ́ ẹlẹ́dàá rẹ̀ ló wà, ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ lọ̀rọ̀ ayé rẹ̀ wà lọ́wọ́ ẹ̀. bó o lò ó ṣe wá ní fògo ayé rẹ̀ tọrẹ, òun là ń sọ̀rọ̀ lórí ẹ̀. àti onífàlẹ́ntáìn, bòdá onífàlẹ́ntáìn, ha ìkan wá gbọ́n, ṣe mọ̀ pé ọlọ́ọ̀dọ̀ ya rẹ̀, ẹjọ́ ẹni tí ń pè yóò ṣe sùúrù o, ṣe mọ̀ pọ́dọ̀ ya rẹ̀ ní tí ń bọ̀ tó fi dé, wọ́n á fún ìyá ní rò pé ń báyìí ṣe, kọ́dà ó dé ọlọ́sibítù ọ̀sẹ̀, ìyàwó torí ẹ̀ kú òǹlé kò sì dáná lọ fún, àwọn ẹbí ẹ̀ ló tún wá wò. kọ́dà ẹni tó bá tún lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ pé kinní kan àjálù ọba, ẹ dẹ̀ mọ̀ pé àgbàlagbà nìyá, ìyàwó àṣẹ̀ṣẹ̀ kẹ́gẹ́ ọ̀nà ṣẹ̀bóde sí lórí. ẹ dákun, níjọ́ ọmọ òun wá wò wọ́n padà lọ ní báyìí ṣẹlẹ̀, wọ́n tún lè rè jó, àmúwọ́ ọlọ́run náà lélẹ́yìí pẹ̀lú báyìí tí máa ń ṣẹlẹ̀ sọ́nà. ọmọ yín ti ṣìyàwó fẹ́, ẹni tó jù ú lọ lọ́fẹ́, ẹni tó jù ú lọ òun lọ́fẹ́, ẹni tó lọ fẹ́ yìí o ọmọ ẹlẹ́gbẹ́ ata ni. wọ́n ní ọmọ ẹlẹ́gbẹ́ ata, ibi tó bá wọ̀ yóò bá a dùn bẹ̀jẹ́ ni, ọ̀dájú sì ni wọ́n. sọ àpótí wọn náà bá ń wọ ata lọ́ọ̀kan, wíwò rẹ̀ yóò máa fà á mọ́ra, wọ́n lọ ata òkò fi rẹ́jú kó wo ohun tí ó ṣẹlẹ̀. ọmọ ẹlẹ́gbẹ́ ata, bẹ́ẹ̀ ni o. àti àdì tí èèfọmọ àwọn lọ́rùn lẹ̀, yóò fọmọ yín lọ́rùn lẹ̀, ọmọ yín ló lè filẹ̀, kìí sòun ló lè fọmọ yín lẹ̀. ó dìgbà tẹ́ ẹ bá fún ní èèwọ̀ jẹ, yóò lọ fún rẹ̀ ni. èyí náà wò wọn ọba ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ kọ́ mbẹ́ nìyẹn, kí n gé yòókù sẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ ilé ní ń dùn tẹ́lẹ̀, ṣùgbọ́n gbà wọ́n bá ti gbé ìgbékúgbé wọlé, inú ilé yẹn dàrú. lóòótọ́ lọ́wọ́ ní afẹ́yàwó méjì, ò ní afẹ́ mẹ́ta, ṣùgbọ́n o gbọ́dọ̀ wo bàtà tó sáìsì ẹ. tọ́ ọ bá lókè ẹsẹ̀, bàtà tí ó sáìsì ẹ tí ó sì jókè ẹsẹ̀ rí ó dúró, òun ni kò wọ̀. ìtumọ̀ òwe ni mo pa fún,
obìnrin tó gbá rìsáàcì lórí ẹ̀ tí wọ́n sọ fún ọ pé eléyìí dá òtútù bí omi àmù ọ̀yà dìndìnrín kọ́ ọ bá ògo rẹ dọ́gba kò ní fún ọ ní wàhálà fẹ́. tó o bá lọ fojú pé ọmọ kékeré ni kódà fẹ́ jì ní rọ́ọ̀lù èyí ó sì kàgbákò ayérayé kó èmi àtẹ̀yìn ẹ má jẹ́ wọn fògo yín tọrẹ ayé la ti bá láyé òde òní tí wọ́n bá sọ fún yàn tipẹ́tipẹ́ àwọn èèyàn bìlífù sọ fáwọn ọmọbìnrin pé nǹkan oṣù yín ẹ máa tọ́jú ẹ̀ dáadáa mọ́mí àwa kàwé àwa tá a kàwé nothing can happen yóò wá da gbogbo ìbò ìpọ̀ mọ́ra wọn látàrí nǹkan oṣù ni wọ́n ti mú ẹlòmíì ẹ̀yin tẹ̀ ń lo páàdì ẹ tọ́jú ẹ̀ dáadáa a kì í sojú èèyàn sọnù o sì gbọ́dọ̀ jáwọn ọ̀rẹ́ rẹ̀ ọmọ amọ̀gbà tó ń ṣe é kí wọ́n má bàa fún ọ níwọ̀ jẹ ẹ gbádùn mi torí ẹ̀ làwọn ìyá wa fi máa lo aṣọ tí wọ́n bá lo aṣọ yẹn tí wọ́n rí pé ó ti gbó wọ́n kò jọ ní sojú wọn báyìí wọ́n lè sún wọ́n ò rí eérú rẹ̀ mọ́lẹ̀ tàbí aṣọ yẹn kí wọ́n rí mọ́lẹ̀ àmọ́ rírì mọ́lẹ̀ náà póríṣiríṣi o níbi èrún bá wà kì í ju nǹkan oṣù síbẹ̀ o inú oorun ní ọ̀pọ̀ ń tọ̀hún aṣọ oṣù àìjù síbi ilé èrún o ó léwu o ó léwu o omi nǹkan oṣù tá a sì fọ̀ àìdá sójú ọ̀nà tí gbogbo èèyàn ń tọ̀ àwọn ẹlẹ́sẹ̀ òró ń bẹ wọ́n má bàa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ òun lọ́fà ẹlẹ́mí àwọn máa pé òun ti sáré òun ti wọlé ọkọ ọdún karùn-ún nì wọn ò gbọ́ pé àwọn ò gbọ́ pé wọ́n bá sì lọ ṣe tẹ́ẹ̀sì fún wa ní nǹkan kò ṣe é ibi tó ti jì sọ́fìkọ̀ mọ̀ ẹ̀yin ìyá wa ẹ fa àwọn ọmọ yín létí ọ̀la ní valentine ẹ má jẹ́ wọn rìnrìn òsì ẹ dè wọ́n mọ́lẹ̀ tí bá ń rìn sí fúnkọ́ ẹ máa bèrè pé ta ló ń pè ìwọ ìyá facebook gbogbo ọkùnrin fàwọ̀rajà tó bá ti rí mbẹ̀ létí rẹ̀ máa ń nà wọ́n ti ẹ̀sẹ̀ pàdé máa ń kan nísì ọlá amẹ́ríkà lòun ń gbé ó ní london lòun ń gbé london eléré ibú wo ní ń gbé ṣé gbogbo ẹni tó wà ń lo òyìnbó lọ́dà fún ni kì í ṣe gbogbo wọn gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣẹ́ tí wọ́n ń ṣe omi ń wẹ̀ kú ni òkú lèmi ń wẹ̀ omi ń de pampers fàgbàlagbà ìgbẹ́ lẹ́lòmí ń kó ìgbẹ́ lẹ́lòmí ń kó ẹlòmí ń kiri pépà ni wọn àìdélé rò ní òjò tó fòrú pa àjẹbódélé kò gbọdọ̀ sọ wọn èso ṣẹ́ tí wọ́n ń ṣe lọ́hùn ni ìyá facebook ọ̀dọ̀wọ́ yín ẹjọ́ ẹni tí ń pè é kó ṣe sùúrù gbogbo obìnrin kọ́ là á fi gùn o gbogbo ọkùnrin náà kọ́ ní sì fi gùn ẹni tí ń pè é mọ fọlọ́ọ̀bẹ yẹn dápọ̀ ẹ má pè mọ́ lọ́wọ́ yìí ẹ̀yin ìyá mi ọ̀dọ̀wọ́ yín o ògo tó ẹlòmíì gbé ajé rẹ̀ wá látòdì ọ̀run tó yẹ kó máa lówó kí nǹkan rẹ̀ ó máa dùn dáadáa ṣùgbọ́n ńgbà wọn bá ti fi agbára òkùnkùn tí wọ́n ti fi gba ajé ara rẹ̀ lọ òròǹfò ẹyin lásán ló ń tọ̀ wọ́n máa gbé káàkiri kò ní rògbò rẹ̀ lò mọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lẹ́ lògo yín ògo yín ọba yín dalẹ̀ ọmọ aráyé ò ní bá yín kọ́ bọ̀ wọn ò ní da ẹ̀pẹ̀ sínú ògo yín ayé yín á dára ọ̀rọ̀ yín á dayọ̀ orúkọ mi ni Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Ìkòròdú ni mo wà nísìnyí o ẹni wu ẹ̀ tó ọba sá ti wọ mọ́tò bọ̀ wọ mọ́tò dé báyìí kú àbí tó bá ti dé Ìkòròdú garage wọ mọ́tò oníwọ̀wọ̀ báyìí kú ọba ti wọ báyìí kú ọbọ̀lẹ̀ lẹ́mìlí níbi ilé epo dikram kò wọlé wá ó rí ọ̀nà kan lára ilé epo ó ti rí Emily street máa tọ́ bọ̀ wá Emily street number 53 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà consultation fee is 2,000 àdẹ́lóhùn inú ìwọ gán dùn ayọ̀rẹ́ òkun kò sì jẹ́nu. Dr. Lukman Àyàndáre Ọlásùnkànmí bàbá ọgbọ́n agẹdẹkùdòdò òwòsàn tó lámì lákàlà níjà ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹlúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí Odúlọ́mọ Àyàndáre kì í ṣáàjì. Àjàgbé láyé ogun láyé ayé sì ti dàrà gbé onírúurú ogun ní ń dojú kọ̀ọ̀rọ̀ ọmọnìyàn
ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú káfí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro ogun ayé ọmọ bá gbé èèyàn mi. àmàlẹ́ ọmọ alóńgbèjà gbogbo kan bá dé lórí àkàsọ̀ àti gòkè jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá kárìbọ́sọ̀ ọ̀tán ṣòro lòwe Yorùbá wí ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n. ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́nà àbùjá rẹ̀ ò sí létílé ẹni bá dénú ogun mọ́ra títí ẹ̀ ọba gbẹ́gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́. òkè rọ̀pọ̀ níṣòro kì í pẹ́ di pẹ̀tẹ́lẹ̀. ọ̀rẹ́ wa kí ni irúfẹ́ ogun tó dojúkọ? irú ìṣòro wo ló fẹjú mọ́ gẹ́gẹ́gẹ́? kò sí tí ò ṣẹlẹ̀ rí láyé gbọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. ọmọ tó bá sípá léèyàn pé ohun tá a bá sọ jáde òun lèèyàn mà. àbílẹ̀ ayé ọlọ́dún níyàn tá a wà yìí kọ́ ayé irọ́ ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́. olúwa ò sì dá wa mọ́ ṣòro ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀ ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sápà. ọmọ ẹnìkan sunkún ìyàgà ẹnìkan sunkún èrò kọ́mọ́ ayé tó mọ ẹnìkan ṣiṣẹ́ bí erin tí ń fìjà ìdírí. ilé ayé yìí náà ni ibẹ̀ láti rókun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Jagunmólú akéwì Oòduà Dr. Lukman Ọlásùnkànmí Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà lọ́jọ́ bóyá mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kúká àmì ara lèèyàn kọ́ rí àìlákàsí àtàìtètè fura ní jẹ́ fúnfun àtìdààmú ọ̀tẹ̀yàn rí. àmì burúkú ni jàǹkáwọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédéé wáyé ọ̀pọ̀ àṣírí ní máa ń ti bí àlálílá tú. ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni àlágọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó kun ayé òfin ti di àlábẹ̀rẹ̀. ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlá kí kálukú tó bá tira ó lè máa sàmì àlá tó bá lá lásán kọ́ ogun ayé ń bẹ ẹ̀dá òfurá ni ibì kan ní sì ti bẹ̀rẹ̀. Àyẹ́dáre ọmọ ọdún àgbà ló ní ká máa kíyèsílẹ̀. kí ni ìṣòro rẹ? kí lógun ayé tó dojúkọ tó fẹ́ ṣayé yín di yẹpẹrẹ? ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́ bàbá ti dàgbàlá Dr. Lukman Àyẹ́dáre ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. fọ́sọ̀kọ̀rún fọ́sàyà gbéra sọnù wàràrò àmúbọ̀ṣẹ́ bó sì ṣe ta ìtàjèrè ọjà ogun àtàtà gbèsè bó sì ṣe tàtà gbówórá gàsí Dr. Lukman ọmọ Àyẹ́dáre onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìnàró ẹgbẹ́dí ọmọ ọdún àgbà kájú ẹ̀. níbikíbi tó o bá wà lórílẹ̀‐èdè àgbáyé rẹ́ni pé wọ́n bó tiẹ̀ lè wà. ó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́ DHL ó pé wọ́n bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ fẹ̀rẹ̀ kọ́ wá bàbá ọkọ̀ ọba ojú àsìkò nínú àsìkò. káàkiri àgbáyé lọ́wọ́jà ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹgbẹ́ dímọ̀kọ ọmọ jọmọ lọ ènìyàn jẹ́ ènìyàn lọ. nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́ńbélé Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí ọmọ ọdún àgbà gáyàtà. bí òdòhùn kò lè jọra wọn ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin ńlá lágbèǹgbèrè gidi ọkùnrin dandan tí ìfowópamọ́ ṣe wòsàn. Dr. Sheikh Lukman Àyẹ́dáre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ lórí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. ẹni tó mojú òkun tó lè pa kìnìrẹ̀nù onírọ́ àtàwọn alújìbìtì ti pọ̀jù nírú àkókò yìí olúwa ò ní já ṣìnà. ǹjẹ́ ẹ ti gbọ́? olú iléeṣẹ́ Dr. Lukman Àyẹ́dáre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀kọ̀ọ̀dù láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo bọ́sítọ̀ tó kẹ́yìn ni ẹ ti rè é dúró káì wọ mọ́tò tó ń lọ sí Báyẹ̀kù káì tó dé Báyẹ̀kù ni ẹ ti sọ ní Emily bus stop nọ́mbà 53 Emily bus stop kan yìí náà ni kò ní mọ̀sí mọ̀yà. ẹni ìrìn àjò bá wá rú lójú kó pe nọ́mbà wọn wọ̀nyí 080
tàbí 08039038658. Jagunmólú akéwì oòdùà Dr. Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó pe méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán àjẹbí abínibíni tiwọn bá a bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàn sí wọn lórí Facebook wọ́n fi ìwòsàn rẹ dọ́là. Dr. Lukman Anyadare Ọlásùnkànmí lórúkọ wọn kò jọra wọn kò papọ̀. Bórúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nubà lókè yìí ló tún wọ WhatsApp. ẹ kú jókòó. Ọlọ́run Olódùmarè ò ní dá yín dúró fún ìyàjẹ. Ogun ayé ò ní ka yín mú. Lágbára Ọlọ́run ẹ̀rí tí ń ṣe o. Mo gba mẹ́sẹ̀gì kan lórí fóònù sìn. Mẹ́sẹ̀gì ọ̀hún ni. Hello sir, ẹ jọ̀ọ́ ẹni tí wọ́n bá ti gba ìbálé rẹ̀ kí ni àtúnṣe sí ẹni tí kò mọ̀ tẹ́lẹ̀ tó yẹ pé látìgbà tí wọ́n ti gba ìbálé rẹ̀ tó sì ti wọlé ọkọ tó yẹ pọ́kọ yẹn lọ́fẹ́ tí òye má kojú oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ìṣòro kí ni àtúnṣe rẹ̀? Ẹ ṣeun. Ọlọ́run lọ́ba alágbára, òun lọ́ba alámọ̀tán, òun lọ́ba tó mọnú, òun lọ́ba tó mòde. Kò sí ẹ̀ṣẹ̀ náà láyé téèyàn lè ṣẹ̀ tí ẹ bá ti ṣe ẹ̀ṣẹ̀ pé bóyá èèyàn pààyàn, èèyàn ṣẹbọ sọ́lọ́run, àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ kàbí tí ẹ ṣe pé kàbá ìrìbá ni níbi nǹkan téèyàn bá mọ̀ tẹ́lẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ níbi ohun téèyàn mọ̀ tẹ́lẹ̀ fine. Tí àgbẹ̀ bá dáko ó gbin iṣu wọ́n fẹ́ kó ta kí iṣu òun náà ta bí iṣu àwọn ará yòókù ti ń ta. Wọ́n bá ti wá gbin iṣu yìí tí iṣu yìí ti wù, ẹ̀tọ́ ni kó máa padà lọ wo oko yìí níjoojúmọ́. Alákọ̀ọ́kọ́ igbó tó wà lẹ́gbẹ̀ẹ́ oko yìí ó gbọ́dọ̀ clear rẹ̀ sẹ́yìn. Yóò sì máa bu yẹ̀pẹ̀ sídìí iṣu yìí torí kí kòkòrò ó má bàa wọ̀ ọ́. Yóò tún wá ra ọgbà di ó lè ó má bàa wọbẹ̀ torí ẹni ó bá wọbẹ̀ gan yóò lè ríbi challenge ẹ̀ pé báwo ló ṣe wọbẹ̀, kí ló ń wá ń bẹ̀. Òwe ọ̀rọ̀ ni mo fi pa. Tí a bá bí ọmọ, ẹ̀tọ́ ni ká máa mọ́nítọ̀ rẹ̀, a kì í bí ọmọ dàálẹ̀. Ẹ gbọ́ mi, ẹ ń kúkú bímọ púpọ̀ ń bí ju méjì lọ àǹsó. Kódà kó bí ẹyọ kan ò lè dá o, Ọlọ́run ní ń wò wá, ṣùgbọ́n kò fẹ́ káwa náà fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun lórí ọmọ. Abákọ́mọ rẹ̀ orí bíi Tinubu, wọ́n mèrè tí ìyá Tinubu bá a sá, so mèrè tó bá a sá. Abákọ́mọ rẹ̀ ojó lórí rẹ̀ bíi ti Fáṣọlá, wọ́n mèrè tí ìyá rẹ̀ bá a sá. Òkè lẹ́rí ẹ̀yin ò rí sálẹ̀. Kí lẹ wí? Torí kọ́mọ ọ̀pọ̀lọpọ̀ ọba lè soríire ń kálukú lọ́ọ̀dọ́mọ sí private. Ọlọ́run ò pé á wá kàwé láyé. Ẹ wá mímọ̀ ló wí. Bọ́ ń tẹ́pà, bọ́ ń ta gúgúrú, kódà kọ́ máa pọnmi ta. Tó bá ti jẹ́ iṣẹ́ tó bá ìṣẹ̀dá rẹ̀ mu, ó di dandan kó orí ṣe. Dèédé ọlà tọ́lọ́run bá wá pín fún yàn látòdì ọ̀run òun náà ni ó jẹ tiẹ̀. Torí ẹ̀ là máa sọ fáwọn tí máa ṣe kìràkìtà, tí ó máa fọ̀sán wá òru, tí ó máa fọ̀sán, tí ó máa fi alẹ́ wá àárọ̀ rárá bẹ́ẹ̀ kọ́. Níbo ni mo fẹ́ dájú ọ̀rọ̀ mi kọ? Tí ọmọ yẹn bá fẹ́ ní ọkọ, ẹ wo orú ẹni tó fẹ́ fẹ́, tàbí kẹ́ ẹ wo orú ìyàwó tọmọ yín fẹ́ fẹ́. Nígbà míì a lè fẹ́ ìyàwó míì kí nǹkan má rọrùn. Tó jẹ́ pé ìgbà tí èèyàn bá fẹ́ ẹlòmíì ní nǹkan rọrùn, gbogbo nǹkan ó sì gbẹdẹmukẹ. Ẹ rí i pé àwọn ìṣẹ̀dá mi ń bẹ tó yẹ pé kò lè dá ògo rẹ̀ lò, àfi kí ògo rẹ̀ kó join together lògo rẹ̀ ó tó ṣiṣẹ́. Má sì mí gbọ́ o, àpẹẹrẹ rèé.
dádì wa mọ́mì wa ọmọ mi kan fẹ́ ìyàwó kan ọlọ́run ló dá arẹwà ọlọ́run ló sì dẹni tí ò rẹwà àmọ́ ìyàwó rẹ̀ yan ọ̀rẹ́wà kankan pa àmọ́ blessing ti ń bẹ ní ara obìnrin yìí ó tó tíyàwó rẹ̀ bá ń sọ̀rọ̀ sí báyìí yes ma my love gbogbo ohun yóò ní yes ma my love torí pé kí ni wọ́n máa ń rí àpẹẹrẹ kan lára rẹ̀ ṣé ẹ mọ àpẹẹrẹ ọ̀hún tó bá bá ìyàwó rẹ̀ lásìkò gbàrà báyìí yóò wá ní kíyàwó wọn ṣàdúrà fún un tí bá ń lọ ibi iṣẹ́ yóò tàtàtà yóò fẹ́ lè tagi ṣọ́ọ̀pù mọ́ àpẹẹrẹ leléyìí àwọn ọ̀nà tí wọn náà máa dára rẹ mọ̀ ní èdèlé babaláwo òdèlé aláàfáà òkúnlẹ̀ síwájú wòlíì kan kó lóhùn ríran sí ọ circumspect yourself kíyè sára rẹ irú èèyàn wo ni ẹ tó bá ti bá ní àṣepọ̀ gbàrà yá ni kó ṣàdúrà fóun tó bá dé ṣọ́ọ̀pù àní yóò tàtàtà yóò tún fẹ́ lè tagi ṣọ́ọ̀pù mọ́ yóò máa tọ́jú ìyàwó rẹ̀ yóò máa wá tọ́jú ìyàwó rẹ̀ ìsìn ṣàgbèrè ìdákọ́ńkọ́ ṣùgbọ́n respect ti ń fún ìyá rẹ̀ bí déédéé irú èyí ti ń fún ìyá rẹ̀ ni ó tọ́jú ìyàwó ẹ̀ gan ìwọ náà kíyè sára ẹlòmíì ń bẹ kẹ tó fẹ́ra yín orí ẹni ní sùn gbàrà tẹ́ fẹ́ra yín nǹkan yí bìrí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní rọrùn má fi irú obìnrin bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀sùn má fi irú obìnrin bẹ́ẹ̀ lẹ̀ ìwọ náà má fi irú ọkùnrin bẹ́ẹ̀ lẹ̀ ní ìgbà míì tá a bá gbé inú ilé mi ọlá ó máa lékún ẹ rí i pé nígbà míì wọ́n bá sọ fẹ́lòmíì pé ọjà omi ni wọ́n máa tà ọjà ayẹ̀pẹ̀ ni wọ́n máa tà máa dín nǹkan ta ni máa ṣòwò ni máa oríṣiríṣiríṣi ẹjọ́ ni wọ́n máa rò jẹun ọ̀nbẹ ẹlòmíràn wá pé gbogbo sàárà tí wọ́n ní ń ṣe mo ṣe mo gbààwẹ̀ mo lọ rí òkè wọ́n ní kó wọn ọbọ rí wọ́n ní kó wọn dẹrù ẹgbẹ́ wọ́n ní kó súnmọ́ ọjà yìí ọ̀tá ọjà bíi ọjà 5 million ní bẹ́sọ̀pù bẹ́ẹ̀ ni ó lè má ta tó bá jẹ́ pé ilẹ̀ ibi tó ti ń tajà yan ẹ bá ṣe ilẹ̀ ajé rẹ ó di dandan kó kú mẹ́ tí ibi tó ti ń tajà yẹn tí ẹ bá ṣe ilẹ̀ ajé rẹ ó di dandan kó kú mẹ́ ẹ gbádùn mi ẹ̀yin ìyá wa ẹ̀yin náà ẹ ti rí àpẹẹrẹ ọ̀rọ̀ tí ń wí ìṣẹ̀dá ẹlòmíì kì í tajà láàrin ọjà tó bá tajà láàrin ọjà wọ́n dìde ajé ojúkorojú yóò máa rí wọn wọ́n dìde ọ̀tá burúkú sí ni wọ́n bá aṣọ̀tá burúkú ni ẹlòmíì lè ti bẹ̀ gbé ààrẹ ayérayé yé tó yẹ pé yóò sì kú wọ́n fi ọgbọ ọjà ni òun tó wọ́n parẹ́ mọ́jà ni ẹlòmíì kì í tajà lóríta mélòó lọmọrú eléyìí ẹlòmíì ibi tó bá ti fẹ́ tajà kò gbọ́dọ̀ sí ẹ lọ́jà rẹ̀ lọ́tún kò gbọ́dọ̀ sọ lọ́jà rẹ̀ lósì ó gbọ́dọ̀ ta kété bó ṣe ta kété yẹn wọ́n máa nawọ́ sí lọ́ọ̀kan òkìkí rẹ̀ ọ̀kan òun náà máa fi sàárà àgbáǹdì yóò máa ṣe tẹ̀sùbá àwẹ̀ níbo jẹ́sẹ̀ bíbélì ni yóò máa kà á tì wọ́n tí ó fi rọ́wọ́ mú. kí lẹ wí ẹ̀yin obìnrin ẹ̀jẹ̀ ń kì í nílọ̀kan ẹ má máa ṣerun orí yín lọ́dọ̀ ẹni tó bá mọ̀ yín tí ẹ mẹ́yìn ọkùnrin náà ẹni tó mọ̀ yín tẹ́ ẹ mọ̀ ẹ má máa sábà ṣerun orí yín lọ́dọ̀ rẹ̀ ẹ má máa dúró sójú kan kódà àṣírí pọ̀ ńbẹ̀ tọ́ bá ti bá ẹni tó gùn ẹ̀ ṣe déédéé mu má wulẹ̀ sáré lọ Amẹ́ríkà bí LMB lọ̀rọ̀ ẹlòmíì bó ṣe lọ ló ṣe bọ̀
ẹ rí i pé ìṣòro tó pọ̀ nílùú òyìnbó, ìṣòro ọkọ mi kọ̀ mí, ìṣòro ìrìwé ìgbélùgbà, bẹ́ẹ̀ ni ẹlòmíì wọ́n sẹ́ndì ẹ̀ wọ́n gbọ́dọ̀ sẹ́ndì ẹ̀, orí ẹlòmíì kì í pariwo, ògo ẹlòmíì kì í pariwo, ṣùgbọ́n kó tó lọ ọ̀rẹ́ mi màá mísì ẹ títí on the 5 July mo ti lọ amúlò à ń lọ tí mo sọ fún wọn pé màá fi passport yẹn hàn ẹ́ sùúrù o. ẹlòmíì àná wọ́n ti lu páálí mi ẹ̀mí ọ̀mọ̀ pé wọ́n ti lu páálí rẹ̀ wọ ọ̀rẹ́ mi sáà má gbàgbé wa ẹ má wọrí bí LMB lọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ bó ṣe lọ ni ó ṣe bọ̀. kọ́dà ẹlòmíì ò tiẹ̀ ní tí ìdánwò nínú plane ní ó ti máa ṣe sórí mi pa sọ́rẹ́gbẹ́ pa sórí báàgì mi pa gbogbo ènìyàn máa yà. so ti dánwò ti ṣàṣeyọrí náà ni wọ́n lè fi ẹlòmíì sínú ìráre lọ́rùn tó pé yọ́ máa rìn kiri ni oníbàárà ń bẹ ń lo èbó o ìsì ń lo kírímù ń dán tẹ́ ẹ máa rí ń fi ń pàrònú rẹ ni ó ń bára pọ̀ wọn ò ní jó rí nǹkan kan ṣe. èèyàn wà Nàìjíríà sì ń lálàkàlà ń lo òyìnbó wọ́n tó ní ọ̀sá ayé ń bẹ èèyàn wà ìwọ láyé èmi láyé wọ́n rò ẹlòmíì títí wọ́n rò dọ́dọ̀ àwọn tí ò fẹ́ràn òbí rẹ̀ àwọn bá fúláàṣì ẹ̀ kò nídìí wọn máa wá fọ́tò ẹ̀ kiri mọ́ wọ́n ti rí lórí Facebook wọ́n ti táàgì ẹ̀ òun fi rẹ̀ hàn wọ́n èmi rèé o pa ṣe rí mi èmi rèé o pa ṣe rí mi a one plot kò ní wọn ò ní jó ríra bí LMB ni wọ́n ṣe bó ṣe lọ ló ṣe bọ̀ ẹlẹ́mi ò sì lákàkún tó o bá lè gbàdúrà pásọ̀ rẹ̀ ń bẹ kí wọ́n máa gbàdúrà fún ọ àáfàá rẹ̀ ń bẹ má kọyán kéré jí wọ́n máa ṣàdúrà fún ọ wọ́n tó bá sì lówó nígbàgbọ́ nínú àdúrà dúró wọn máa bù pẹ̀lú ọ lórí. ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ yẹ́ ẹ̀dàjẹ́ gbogbo ẹlòmíì wọn bá ti ráwọn arúgbó àwọn àjẹ́ ni wọ́n rí yẹn ọ̀ọ́dà kan mọ̀ ìyẹn ń bọ̀ tá a padà máa sọ̀rọ̀ lórí ẹ̀ nípa yìí láti lo òyìnbó sí ni o ẹ ra ànúgbà o ìwé ìtumọ̀ àlá wà fún títà fẹ́ni tó fẹ́ máa béèrè àlá rẹ̀ lóòrèkóòrè 5,000 ni a ti ṣe promo rẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ 5,000 wọ́n tó bá níwèé yìí lọ́wọ́ ọ́ láǹfààní àti lè máa pè wá láti lè máa béèrè ìtumọ̀ àlá rẹ̀ oríṣiríṣi àwọn ẹgbẹ̀rún lọ́wọ́ èèyàn o àìgbàgùtàn lọ́wọ́ èèyàn o bọ́ ọ bá ní ìdí wa fún báyà ìtọ́jú ara ni àbí lórí ohunkóhun pè wá má pè mí pa ọ́ pààyàn má pè mí pa ó sóògùn owó méjèèjì yẹn yọ ọ́ dànù ṣọ́n gbọ́ mi yé yọ ọ́ dànù sẹ́yìn àmọ́ sà mo fẹ́ sọ́nà ni mo fẹ́ béèrè sí nǹkan yìí ọmọ yìí ò rìn ni arábìnrin yìí ò fẹ́ rakù láti jó tí tá a ti fẹ́ ni ọ̀rọ̀ yìí ò yé mi ni wọ́n gbé wá àwọn àfáà ń bẹ tí ó ṣàdúrà fún wọ́n jẹ́ hàn tú ń bẹ kò sí ohun tó fẹ́ ní dáadáa tó ní rí ọkàn rẹ̀ ó balẹ̀ má bẹ̀rù orí social media ni wọ́n pọ̀ lórí èmi ìsàrà social media tí ọba jẹ́ tí nǹkan tó bá dá yàn lójú ńlá fi bóde á rí i pé ta bá ń wúra ọ̀ fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ gan àwa kọ́ ọlọ́run ni ọlọ́run lọ́ba tó mọ̀ kété pé ìwọ gan mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ fún ọ yìí bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ni ọlọ́run yóò gbàdúrà yín o ẹ ra ànúgbà o tí wọn ò ní ṣòro ṣe o agbára ọlọ́run. ṣe bí wọ́n ní gbogbo bá jìnnà ìlà onírè kìí kó. bó ti rí ló wí ọmọ aládé ti sọ̀rọ̀ wá pòwe. báàmì èé ṣe tí láti wá tójú ìyá ẹ̀ kó kádégòkè mi ò wá lé gẹnu ọ̀nà lásán. Dégòkè kíkẹ́ alọ̀rọ̀ tó sọ̀dà lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ yìí lápẹ̀rẹ̀ kí ló tó ṣẹlẹ̀ kí ló rí kí ló dé láàpẹ̀ mi ní bàtà dún ló tún fẹ́. báàmì sódà bẹ́ẹ̀ tí ń wò mí rìn kórèkó èkó ògbè ní kórè ìbàdàn ìbàdàn di kọ̀ kò tiẹ̀ fararọ ojú kan náà ní gbogbo ọ̀rọ̀ mi ń já sí àfìgbà tí mo wá fi àdàgbà ètò mi rọ̀ sábúlé oríṣiríṣi àlábùkù ni mo tiẹ̀ wá ńlá lẹ́nu ijọ́ mẹ́ta yìí wọ́n sì ní àlá máa nítumọ̀ sódìgbà tẹ́kú bá ṣe bẹ́ẹ̀ tó fàpò jẹ. padà àgbẹ̀dọ̀ lójú ayé mi yìí kọ́ èèwọ̀ ni ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ oníkọlà ẹ̀yin ọmọ ìwò yìí kẹ́ gbàgbọ́ nínú
ìṣẹ̀ṣe àṣà àti ìwòsàn ìbílẹ̀ mọ́ ló fẹ́ pàṣà Yorùbá jẹ́. Ìdí rèé táwọn àgbà sì fi ń wọ ẹ̀yìn mọ̀jìsí níran. Bẹ́ẹ̀ agbára ń bẹ nínú ewé, ìwòsàn tó dájú ti ń bẹ nínú egbò bíi tìgbàanì. Gbọ́ ìjọ túmọ̀ pé Dùmàrè tún wọ́n fàṣírí ìwòsàn ìbílẹ̀ yìí máa fẹ́ nìkan jẹ nìkan lọ. Ọjọ́ tá a bá ti rí bínibí wọlé. Ọ̀dọ́ Dr. Lukman Àjẹ́dàrè bàbá ọgbọ́n lájọ kà sí wẹ́rẹ́. Ọ̀yá gbéra ńlẹ̀ kò dìde. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ojúlówó ọmọ ìṣẹ́yìn òru ẹ̀dùn bẹ́ẹ̀ kí mọ̀ kọ́. Àgbà òjìnì nínú oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́. Kò sírú òkè ìṣòro tó gbédéwájú ẹ̀ tó dúró lẹ́dùnmarè òní sẹ́ pátápátá. Irúfẹ́ ògùn olódojúkọ kí ni ìṣòro rẹ? Àìrọ́mọbíni àbí tàbúkọ ṣẹ́ ìjákulẹ̀ lóòrèkóòrè ni àbí tàpá àmọ́wọ́ owó ọkọ̀ ọ̀run. Abáyọ̀ ọ̀run ní yọ ọ lẹ́nu ni àbá ìsàn ara tí mú ọ̀fọ̀ ní kúfọ̀ láǹdé. Bó sì tẹ́tùmọ̀ fáwọn alábàámi tó ńlá tí ń bà wọ́n lẹ́rù. Dr. Lukman Àjẹ́dàrè bàbá ọgbọ́n lọ́lọ́run ó lò fún ọ láti túmọ̀ gbogbo àṣírí ìjìnlẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Ìtumọ̀ nìkan kọ́ o, ọ̀nà àbáyọ ó sì tún wà fún ọ. Fáwọn òkè ìṣòro tí ń kà ọ́ láyà nílànà ìwòsàn ìbílẹ̀ tewétegbò pọ́nbélé. Àkójọpọ̀ ìwé ìtumọ̀ àlásìkò wà fún títà fáwọn èèyàn tó bá fẹ́. Ọ̀rẹ́ wa má tara rẹ jẹ kó má bàa bọ́ sọ́wọ́. Ọmọ Àjẹ́dàrè ti lórúkọ nílẹ̀ àti káàkiri àgbáyé látàrí ìkọmọnìyàn ṣohun gbogbo. Fọ́ọ̀ránṣẹ́ pè wọ́n fún ṣàwòsàn ìbílẹ̀ níbikíbi. Bàbá ọgbọ́n ò ní ṣàìwá nítorí àìlera rẹ̀. Bó sì fowó òsì ránṣẹ́ pé bàbá ẹ̀ dákun ẹ gbà ní kódà bó ṣèlú òyìnbó DHL ló gbé tó bá fẹ́ tàn án lára lọ́hùn gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ̀ka iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ wọn wà lẹ́kùnlé agboolé alùbàtà nígboro sẹ́yìn òrò àbẹ̀ dìmọ̀kọ. Ǹjẹ́ ẹ ti gbọ́? Gbọ́nú iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ Lukman Àjẹ́dàrè bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ kùdùkú. Ní báyìí láti Kétu ni ẹ ti wọkọ̀ dé Ìgbogbo. Kẹ́ ẹ bọ́ọ̀lù ní bus stop tó kẹ́yìn. Ibẹ̀ láti wọ mọ́tò tí ń lọ sí Báyẹ̀kù. Kẹ́ ẹ tó dé Báyẹ̀kù ní kẹ́ ẹ ti sọ̀ ní Emily bus stop. Ojúlé kẹtàléláàádọ́ta nọ́mbà 53 Emily bus stop ni ó. Ẹ̀lú ta ló pè ní Dr. Lukman Àjẹ́dàrè bàbá ọgbọ́n ni 08032983298 tàbí 08089038658. A ò ní fàìsàn ló gbẹ́ ó. Ayé yìí fẹ́lẹ́ o, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ló fẹ́. Eléyìí kan máa jẹ́ àǹfààní fẹ̀yìn kó sì máa jẹ́ àǹfààní fún gbogbo ẹni tí ó bá dàwó ètò yìí. Bóyá ọ̀rọ̀ kan ń dùn ọ́ lẹ́mìí, o sì fẹ́ kọ́lọ́hún kó sí ìpayà rẹ̀ hàn. Gbogbo ẹlẹ́sìn là ń bá wí. Bóyá o wà nínú ìṣòro kan, o wá fẹ́ kọ́lọ́hún kó sí ìpayà rẹ̀ hàn. Gbìyànjú kó mú epo pupa, bu díẹ̀ sí inú abọ́ kan. Ògèrè epo ní ọ̀jẹ́ o. Wàá wá mú iyọ̀, ó fi iyọ̀ díẹ̀ sí. Ó wá mú iyọ̀ tó kún ẹ̀kún ọwọ́ kan, dà á sínú omi ìwẹ̀ kó fi sanra lálẹ́. Tó bá ti fi omi yìí, ó rù pọ̀ dáadáa tí ọ̀yọ́ pòórá mọ́. Tó bá ti fi omi yìí sanra sùn, àìsọ̀rọ̀ nílé ìwẹ̀ o. O gbọ́dọ̀ núra. Wàá wá aṣọ tó mọ́ dáadáa, jáṣọ yẹn jẹ́ white. Jàlábíà ni o, gown ni o, kó sà jẹ́ white. Wọ̀ ọ́. Tó bá ti wá wọ̀ ọ́, epo àti iyọ̀ tó pò kalẹ̀ yìí la ṣàdúà sí. Gbogbo ohun tó fẹ́ ṣàdúà sí kó wá la. Tó bá wọ̀ o lè tún ṣàlùwàlá o. Àmọ́ tó o bá jẹ́ mùsùlùmí o lè máa ṣàlùwàlá. Àmọ́ tó o bá jẹ́ mùsùlùmí ṣàlùwàlá kó wá lọ sùn kó fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀
mo fi ọlọ́run ọba búra yìí pé àwọn àṣírí kan ó tú sí ọ lọ́wọ́ lójú oorun. kéèyàn wà nínú ìdè ọjọ́ tó ti pẹ́ àṣírí ó tú sí ọ lọ́wọ́. tí o bá tú níjọ́ tó kọ́kọ́ ṣe é continue ngbà ọbẹ̀ ṣe within 3 days àṣírí ńlá ó tú sí ọ lọ́wọ́. tó bá ti wá rí àpẹẹrẹ yìí pè mí 080 2 98 32 98. ẹ gbọ́ àwọn nọ́mbà tẹ́ pè sí nìyẹn. tó bá ti rí àpẹẹrẹ yìí ń sọ ìgbésẹ̀ tó gbé fún ọ. tó bá ti rí àpẹẹrẹ tí mo wí yẹn ń sọ ìgbésẹ̀ tó gbé fún ọ. Dr. Lukman Ayédáre Ọlásùnkànmí. ó sì rí yàtọ̀ ní ìyàtọ̀ tó pé nínú ara rẹ. ẹnjìníà wa wọ́n ń dà wá láàmú. tó bá ti rí àpẹẹrẹ yìí tó bá ti rí àpẹẹrẹ tí mo wí yìí gbà láago ń sì dán ọ lóhùn. bí mo ṣe wí yẹn ò yé yín ẹni tuntun sọ ẹ bu epo díẹ̀ sínú abọ́ kan. tẹ́ bá ti bu epo díẹ̀ ẹ wàá fi iyọ̀ díẹ̀ sí. tẹ́ bá ti fi iyọ̀ díẹ̀ sí tẹ́ bá ti fi iyọ̀ díẹ̀ sí ẹ ti fi iyọ̀ díẹ̀ sí ẹ wàá bu iyọ̀ tó tó ẹ̀kún ọwọ́ kan. Alhamdulillah. iyọ̀ tó tó ẹ̀kún ọwọ́ kan iyọ̀ tó tó ẹ̀kún ọwọ́ kan ẹ lọ́ọ́ fi sanra. tẹ́ bá wá sanra tán ẹ gbọ́dọ̀ núra ẹ wàá wọ̀ṣọ white. èyí tó wà tẹ́ ti bu epo àti iyọ̀ sí yẹn ẹ la ẹ tọrọ gbogbo ohun tẹ́ fẹ́ wàá lọ sùn. tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ ṣàlùwàlá ẹ fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ àṣírí máa tú sí yín lọ́wọ́ ẹ ra àánú bẹ́ẹ̀. èyí tó bá kéré ju tó ṣọkùn ọgọ́rùn-ún márùn-ún.